The voice of Akinlabi. Ọ̀kán yí lulẹ̀. Òkúta ọ̀kán yí lulẹ̀ ní ìlú Ìrágbìjí tó pààlà pẹ̀lú ìlú Ọba Àgùn. Kí lẹ mọ̀ nípa òkúta àràmọ̀ǹdà yìí? Ẹ mọ̀ bá wa ká lọ. Ẹ gbọ́ àlàyé àti ìtàn tó wà pẹ̀lú òkúta yìí. Ìlú Ìrágbìjí. Ìlú Ìrágbìjí wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ olú ìlú fún ìjọba ìbílẹ̀ Borípé. Ìlú Ìrágbìjí. Tí wọ́n bá ní ìlú Ìrágbìjí, wọ́n máa ń sọ pé ìlú Ìrágbìjí lókè méjì takọ̀tabo lórí àgbà. Ìlú Ìrágbìjí ó pààlà pẹ̀lú ìlú Ìkìrun. Ìrágbìjí pààlà pẹ̀lú ìlú Òṣogbo. Ìrágbìjí pààlà pẹ̀lú ìlú Àdà. Bẹ́ẹ̀ sì ni Ìrágbìjí pààlà pẹ̀lú ìlú Ọba Àgùn. Ìlú Ìrágbìjí. Akíkábíyèsí wa ọlọ́lá jùlọ Arágbìjí tìlú Ìrágbìjí, Ọba Abdulrasheed Ọlábòmí, kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí irú ìkẹrẹ̀ kó di òkínní. This is the voice of Akinlabi. Àgbà ò ní tán lórílẹ̀ o tó ṣe bí òwe. Ẹ̀yin àgbà náà lẹ́nu pé ọmọdé ò bá bá ìtàn á bá àrọ́bá. Àrọ́bá sì ní ṣé bóun ní bàbá ìtàn. Ló jẹ́ ká ṣe ìwádìí nípa ìtàn àti ọ̀rọ̀ tí ó wà pẹ̀lú òkúta yìí. Ní nǹkan bí 200 ọdún sẹ́yìn, ó ti lé ní 200 ọdún 200 years ago tí ọ̀rọ̀ yìí náà ti ṣẹlẹ̀. Ìrágbìjí pààlà pẹ̀lú Ọba Àgùn. Ìlú Ìrágbìjí, ọba wa nígbà náà, Ọba Olóyèdé Dàda, àti Ọlọ́ba Àgùn ìgbà náà ni ọ̀rọ̀ yìí fẹ́ dàbí àríyànjiyàn bí à ń jà sílẹ̀. Kẹ́ lè bá mọ̀ pé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀, ó ti ń ṣẹlẹ̀ ọjọ́ ti pẹ́. Ó ṣẹlẹ̀ láwọn ayé bàbá wa. Nígbà ayé àwọn bàbá wa lọ̀rọ̀ ká mọ̀ jà sílẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ bọ̀ wá. Àmọ́ o, nígbà náà àgbà kì í tán lórílẹ̀. Nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀, ìlú Ọba Àgùn àti ìlú Ìrágbìjí wọ́n jà sí òkúta yìí àti ilẹ̀ tí ó wà ní gbogbo agbègbè ibi tí òkúta yìí wà. Ìlú Ọba Àgùn làwọn ní ilẹ̀ yìí. Bẹ́ẹ̀ sì ni ìlú Ìrágbìjí ní àwa la ní. Ọ̀rọ̀ yìí tí wọ́n ń di ìjà débi wípé ó ti fẹ́ máa dogun, ó ti ń dọ̀tẹ̀. Àmọ́ àgbà yìí wà lọ́jà kó rí ọmọ tuntun. Àgbò ní tán lórílẹ̀. Láwọn àgbààgbà wá wò pé èyí tẹ́ fi mọ ọjà yìí, ẹ jẹ́ ká bá yín dá sí ká parí ẹ̀. Ṣé sì mọ̀ pé láyé jọ́hun tá à ń sọ yìí, láyé ìgbà tá à ń wí yìí, kò sọ́lọ́pàá, kò sí sójà, kò sí ámì, kò síjọba, kò sí kóòtù, kò sádájọ́ tẹ́bi tí àwọn agbẹjọ́rò wà. Ọba ni àwọn kábíyèsí wa, àwọn níjọba, àwọn láláṣẹ kejì òrìṣà. Ohun tí wọ́n bá ti sọ, òun la bẹ́gẹ́. Ó dáa náà. Tìmí tìlú Ẹdẹ, Àtaọ̀jà tìlú Òṣogbo, Ọ̀ràngún tìlú Ìlá. Wọ́n wá pe àwọn ọba méjèèjì yìí. Lóòótọ́ ẹ pààlà ni. Àmọ́ àwọn ọba yìí, àwọn ni wọ́n jẹ́ ọba láyé tí wọ́n sì yí àwọn ìlú méjèèjì yìí ká. Ṣẹ̀mọ̀pá sọ pé àwọn ìlú yìí ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n wà. Àmọ́ láyé ìgbà tá à ń sọ yìí, ìpínlẹ̀ Ọ̀ṣun ò tíì sí. Nítorí nígbà náà àwọn ọba ọlọ́ba, àwọn ni aláṣẹ kejì òrìṣà tí wọ́n ṣe ìjọba ìlú wọn. Tìmí tìlú Ẹdẹ, Àtaọ̀jà tìlú Òṣogbo,
Ọ̀ràngún tìlú Ìlá ni wọ́n wá dá sí ọ̀rọ̀ náà pé a lè máa wòran kíjà yìí máa lọ báyìí. Arágbìjí tìlú Ìrágbìjí, ọba Olóyèdé Dàda tó jẹ́ ọba ní ayé ìgbà náà àti Ọlọ́ba Àgùn nígbà tí à ń sọ yìí nǹkan bíi igba ọdún sẹ́yìn, àwọn kábíyèsí yìí wá pe àwọn méjèèjì. Ó dáa, Arágbìjí tìlú Ìrágbìjí oníwọ̀ ló ní ilẹ̀ yìí. Bàbá ní bẹ́ẹ̀ ni, àwọn baba ńlá bàbá mi ló ní. Ilẹ̀ yìí ilẹ̀ mi ni. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́ba Àgùn náà sì sọ pé rárá o, ilẹ̀ wa ni, ilẹ̀ ìlú mi ni. Ó dáa, ẹ jẹ́ ká parí ẹ̀. Arágbìjí tìlú Ìrágbìjí, ọba Olóyèdé Dàda, ìwé yìí dà? Ṣé ẹ ní ìwé ẹ̀rí àbí ẹ̀rí kankan tó fi hàn pé ẹ̀yin lẹ ní ilẹ̀ yìí? Kábíyèsí ní rárá, àmọ́ ohun tó dùn ún lójú ni pé àwọn làwọn ní ilẹ̀ yìí. Ṣé rí ara òkúta yìí ni wọ́n wà tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí. Bàbá wa wòkè, ó wá ní tó bá jẹ́ pé lóòótọ́ àwọn làwọn ní ilẹ̀ yìí, kó tó di ọjọ́ méje nínú àwọn òkúta tó tò lera wọn yìí, òkúta mẹ́ta yìí, kí ọ̀kan kó yí lulẹ̀ lórí ẹ̀. Tẹ́ bá débi òkúta yìí, kò ń ṣe nǹkan tí ó nù àbí nǹkan tó pamọ́, ẹ̀bá ọ̀nà báyìí ló wà. Tẹ́ ẹ bá pé 500 lọ́mọkùnrin tẹ́ ẹ dá pé ẹ lè dá òkúta yìí gbé, mọ́tò tí ẹ fi gbé gan, ẹ́ńjìnì tẹ́ fi gbé òkúta yìí gan, òun náà ni ó ní kìmí dáadáa. Ìyẹn tá a bá rí ẹ́ńjìnì tó lè gbé. Bàbá yìí wá lanu pé tó bá jẹ́ pé lóòótọ́ àwọn làwọn ní ilẹ̀ yìí, kí òkúta yìí kó yí bọ́ kó tó di ọjọ́ méje. Kò sẹ́ni tó máa gbọ́rú ọ̀rọ̀ yìí tí ò ní gbà, nítorí òkúta yìí kọjá nǹkan tí ẹnìkan kan lè bọ́ sẹ́yìn tí ó fọwọ́ tì bọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́ba Àgùn náà gbọ́rọ̀ yìí, ó ní ká ní báwọn ni ó dà, nítorí ó sì ní kàyéfì púpọ̀. Bó jẹ́ èmi náà ni, èmi náà ó gbà, nítorí òkúta yóò lè yí bọ́lẹ̀ tí bá ṣe pẹ́yìn lẹ́ni ilẹ̀ yìí tó tọ́. Kábíyèsí ọba Olóyèdé Dàda bó ṣe sọ̀rọ̀ yìí tán, Tìmì tìlú Ẹdẹ, Àtaọ̀jà tìlú Òṣogbo, Ọ̀ràngún tìlú Ìlá, wọ́n wá béèrè lọ́wọ́ kábíyèsí Ọlọ́ba Àgùn, ṣé ó tẹ́ yín lọ́rùn bí kábíyèsí ṣe sọ yìí? Kábíyèsí ní ó tẹ́ àwọn lọ́rùn, àmọ́ tí òkúta yóò bá fi lè yí bọ́lẹ̀ kó tó lẹ́yìn ọjọ́ méje, ilẹ̀ yìí ó àwa la ní. Àwọn méjèèjì àti àwọn tó jẹ́ ẹlẹ́rìí wọn, Ọ̀ràngún tìlú Ìlá, Àtaọ̀jà tìlú Òṣogbo àti Tìmì tìlú Ẹdẹ, wọ́n sì fi ọwọ́ sí pé lóòótọ́ àwọn ti gbà. Ọjọ́ kìíní lọ, òkúta yóò mọ̀ yí bọ́lẹ̀, àmọ́ a rí gbọ́ pé àwọn ẹ̀ṣọ́ kan wà tí wọ́n wá ń ṣọ́ òkúta yìí pé kó mọ̀ jẹ́ pé ẹnìkan ni ó wà pé tí ó wà fi ọwọ́ ti òkúta yìí bọ́lẹ̀. Ọjọ́ kìíní lọ, òkúta yóò mọ̀ bọ́lẹ̀. Ọjọ́ kejì lọ, òkúta ò yí ṣubú. Ìgbà tó di ọjọ́ kẹta, kábíyèsí rẹ̀ Olúwa, tó di ọjọ́ kẹta ni òkúta náà ò yí bọ́lẹ̀, kò pé ọjọ́ méjì. Èyí ni bí òkúta ọ̀kàn yí lulẹ̀ bó ṣe jẹ́ títí ìlú Ìrágbìjí àti àwọn agbègbè rẹ̀ nìyẹn. Ọ̀rọ̀ yìí ṣe ní kàyéfì púpọ̀. This is the voice of Akinlabi. Àwọn àgbààgbà náà ní bọ́mọdé ò bá bá tàn àbárọ̀bá, àrọ̀bá sì ni.
èmi àti àwọn ikọ̀ mi a wọ ìlú Ìrágbìjí, a dé ọba Ògùn, a ṣe ìwádìí, àbọ̀ ìwádìí wa leléyìí o. Ẹ má jẹ́ ká sọ àṣà àti ìṣe wa nù. Bẹ́ẹ̀ ni, ayé ti di ayé ayélujára, lóyìnbó ń pè ní íńtánẹ́ẹ̀tì. Ó jẹ́ ká mú eléyìí wá bí àkálẹ̀, ká ṣe ní fọ́nrán tá lè mọ rí wò, tá sì lè máa rí gbọ́ fún àǹfààní àwọn tí ò sí nítòsí, àwọn tó wà nílùú òyìnbó, àwọn tí ò sí níbi tí wọ́n ti lè máa rí nǹkan tí à ń sọ̀rọ̀ bá. Ó jẹ́ ká sọ di fọ́nrán ìgbéléwò tó jẹ́ wípé a lè máa wò lórí fóònù wa àbí gbogbo ibikíbi tí a bá wà. Akíkábíyèsí wa lẹ́ẹ̀kan sí ọlọ́lá jùlọ Arágbìjí tìlú Ìrágbìjí, ọba Abdulrasheed Ọlábọ̀mí. Ẹ ṣé púpọ̀, kájí ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí irúkẹ̀rẹ̀ kò di òkìnnì. A sì kí àwọn ará ìlú Ìrágbìjí, àwọn aráàlú ọba Ògùn bí wọ́n ṣe gbà wá lálejò, tí wọ́n sì jẹ́ kó yé wa, tí wọ́n sì ràn lọ fún wa fún ìwádìí tí a ń ṣe. A dúpẹ́ púpọ̀. Ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ ìkànnì wa. Tí ẹ bá ti bá àwọn fídíò wa pàdé, ẹ bá wa láìkì rẹ̀, kẹ́ sì bá wa pín káàkiri kó lè jẹ́ àǹfààní fún àwọn mìíràn tí wọ́n bá fẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ ìtàn ìlú, àṣà àti ìṣe. Lórí ìkànnì wa ìkan náà, ẹ máa bá a pàdé ibi tí Ọya wọlẹ̀ sí ní ìlú Ìrá. Àwọn nǹkan kàyéfì, àwọn nǹkan tó yẹ kí a mọ̀ nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ pátápátá ẹ máa bá pàdé lórí ìkànnì yìí. Ẹ ṣé tí ẹ ń darapọ̀ mọ́ wa o. Ó dìgbà kan náà. Ẹ ṣé púpọ̀.